níbi láàárọ̀ yìí Olúwa gba ẹ̀yìn wa ọkọ̀ ọpẹ́ Olúwa yọ̀ǹdẹ̀ fún wa a máa yọ̀ Jésù agbára wa ẹ jẹ́ ká pàtàkì fún Jésù lórí ìgbà wa mo kí wa lórúkọ Olúwa láàárọ̀ ìdákù sí lónìí lórúkọ Jésù á ṣe ọ̀pẹ rẹ̀ ní ayé ẹgbẹ́ bí a ti mọ̀ nínú ìjọ wípé a wà nínú oṣù ọpẹ́ la wà nínú èyí gbogbo oṣù tá a wà nínú èyí abẹ́fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àlàyé ni ṣùgbọ́n náà rẹ̀ kan lọ sínú ọpẹ́ láàárọ̀ yìí a bá wa sọ̀rọ̀ Ọlọ́run ní ṣókí kó tó di pé àbẹ̀sí máa dúpẹ́ torí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wo ọmọ ìtumọ̀ ọpẹ́ hallelujah nígbà tí nǹkan bá ń dùn nìkan àwọn tó máa ń dúpẹ́ nígbà tí nǹkan bá korò díẹ̀ wọ́n á gbàgbé ọpẹ́ wọ́n á sì gbàgbé Ọlọ́run praise the Lord gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ ènìyàn tẹ́ ẹ bá ti rí ènìyàn kan tí ò mọ̀ pẹ́ dú tẹ́ ẹ bá lò dáadáa yóò máa dàgbà sí lójoojúmọ́ ni torí a máa ronú ọ̀rọ̀ tí ò tọ́ lọ́sọ̀ kẹ́lẹ́sẹ̀ ni ó máa ronú sí bó bàbá sábà ti pẹ́ níwájú Ọlọ́run ó rí pé ojú yìí ò ní fáìn ọkàn rẹ̀ ò sì lè balẹ̀ ṣùgbọ́n bá bàbá sábà ti pẹ́ lọ́wọ́ Ọlọ́run tó gbòòrè Ọlọ́run tó máa ń dúpẹ́ ẹ̀rí ojú yìí á máa fáìn sí i ọkàn rẹ̀ á ṣe kí ni á sì máa balẹ̀ kò ní máa ń dúpọ̀ ẹni bá ti dúpẹ́ ojú rẹ̀ máa ń pọ̀ ní inú ojú rẹ̀ alẹ́ kankan kó ètí rí hallelujah ṣùgbọ́n tó máa ń dúpẹ́ níwájú Ọlọ́run tó ní ọkàn pé ẹni pé yóò máa fresh sí nígbà tó wà nígbà tí ò sí àwọn fresh ò ní mọ àṣírí ẹ̀ ṣùgbọ́n tí ò kọ́ pẹ́ dú gbogbo ìgbà bí aláìsàn ni kò ó sì máa wò ó lágbàdá àìsàn tó ń sọ tí ìfì tẹ̀lé wọ́n mọ̀ kíyèsí pé àìsàn wà lára rẹ̀ àìsàn sì kéde àìsàn mi ṣe àìsàn rẹ̀ ṣe torí pé kò mọ bá ṣe kíni bá a ṣe dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ọlọ́run bá ṣe ọ́ lórí láàárọ̀ ètí wà tó wà láàyè tó o sí ní bójú tó o dẹ̀ sí níbi tí wọ́n ti ọ sí tán ti gbé pé bàbá kílẹ̀ lẹ́yìn láàárọ̀ tó o lè dá àtọ́lá fún Jésù ní ìdòkó. Amen. Àwọn amílà àwọn ìyá orí ọ̀fẹ́ Ọlọ́run. Adẹ́kùn àwọn àgbà sínú yìí àwọn kan owó ló fi gbà wá sí sọ̀rọ̀. Wọ́n fowó gbà ní. Ṣùgbọ́n èmi àti ẹ̀yin ọ̀fẹ́ lọ́rùn fún èmi àti ẹ̀yin. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ síbẹ̀síbẹ̀ àwọn orí Ọlọ́run. Àwọn amílà ìwọ̀n alápapọ̀ lọ́jọ́ ọ̀pẹ́ sí Ọlọ́run kìí ṣe bí nìkan. Nínú ilé rẹ̀ kò lọ ní ọkọ̀ ọpẹ́ sí Ọlọ́run níbi iṣẹ́ rẹ lọ ní ọkọ̀ Ọlọ́run máa ń respect àwọn tó máa ń dúpẹ́ ó máa ń bu iyì fún wọn ju àwọn tó máa ń gbàdúrà lọ ẹlòmíì ó máa ń gbàdúrà sáárì Olúwa jọ̀ọ́ ṣe fún mi Olúwa jọ̀ọ́ ṣàánú fún mi Ọlọ́run kò mọ̀ pé eléyìí tí mo ṣe fún ọkùnrin tó ti ẹ̀ dúpẹ́ o lọ sí àjò o bẹ̀rẹ̀ àtàlàfíà ìdí o dúpẹ́ oṣù láyé àlọ́ òdì àárọ̀ yìí àwọn tó sùn bíi tiẹ̀ tí ó padà di ìlú tiẹ̀ dúpẹ́ fún ẹ̀ lọ́wọ́ pẹ̀lú ilé tí òun láàrin àwọn tó wà láàrin ìpasọ̀ òun wá lára ni wọn ò lè wẹ̀ fúnra wọn ṣùgbọ́n torí òun wọ́n ti máa sọ òun wá lára láàrin yìí wọ́n da àwọn kankan sílẹ̀ lẹ́yìn ara rẹ̀ kó bá àwọn àmọ̀ ṣùgbọ́n bá tó jí láàrin fúnra ẹ̀ ló dìde tó lọ wẹ̀ kí wọ́n gbé ọ dìde á gbé ọ gẹ̀gẹ̀gẹ̀ pé ẹgbẹ́ yàrá ó ti yàgbẹ́ àbí ìlà rẹ̀ tábà ẹgbẹ́ ní pápá àtẹlẹ kò lọ sókè torí pápá àtàsí ìlà rẹ̀ sówà kò sí òní nàbí. àwọn káwá àwọn ẹni nàbí ẹ̀dì wọn àfihàn wọ́n o. àìsàn ni praise the Lord. ṣùgbọ́n báwo ni yóò dá fún tó lọ fún ní orí ọ̀fẹ́ tó láàánú bàbá jọ Ọlọ́run ó yẹ kó o mọ orí Ọlọ́run láàárọ̀ yìí ìwé onídáfídì orí ọgọ́rùn-ún la fẹ́ wò láàárọ̀ yìí ẹ ká wo ẹsẹ̀ àkọ́kọ́ ìkejì ìkẹta ìkẹrin àti ìkarùn ẹtù láàrin. ẹ ó yọ ayọ̀ sí Olúwa. ẹ gbọ́ ọkùnrin tó pàdé pé ẹ ó yọ sí Olúwa ó ti nà ní kọjá o nínú ìdílé ló ti kéde ló ti dúpẹ́ ojú ẹ ti rí ó ní ẹ ó yọ sí Olúwa.
ó lè búyàn pa ṣùgbọ́n kó kọrin tó yan ọlọ́run lógo ó nira àwọn ọlọ́run ti ẹ̀sìn náà ìyá kan bẹ́ẹ̀ ní tí wọ́n lẹ́tì àti tó nígbà kan ládùúgbò yìí ìyá kan máa jẹ náà ni tí nǹkan bá ti ṣẹ́nu dání á ní mo dúpẹ́ tèmi o mo sọ bẹ́ẹ̀ tèmi o ẹni tó dá sí ló tí nǹkan bá ti ṣẹ́nu rẹ̀ ìyá rẹ̀ sì máa kọ̀ ìyá ti kú ẹ̀ tó bá wá kù díẹ̀ káàtó àgbàlagbà ni a ní kò ṣe Olúwa ló sọlá kò ṣe Olúwa ló ṣògo kò sẹ́ni tó lè bí léèrè wo yẹn ni pé àná ó fẹ́ràn jẹun èmi ẹ̀ fẹ́ràn jẹun ó ti gbàgbé ra àná tó fi jẹun pé Olúwa olùsèwòsè wọ̀ sí bẹ́ẹ̀ kò lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run hallelujah nígbà tá a jí àárọ̀ yìí ẹlòmíràn wọ ẹgbẹ́ òpèpè ewé ní kí n wọ náà aṣọ láàárọ̀ yìí àbẹ́sẹ̀ bẹ́ẹ̀ lórí mi ewé ní kí n wọ náà aṣọ yìí mo ti wọ yẹn ní kẹẹ̀ẹ́dógún mo wọ yẹn lóṣù ọ̀gọ̀dá ó pẹ́ mo ti wọ yẹn ìmọ̀dé mo àwọn kan sì wà tí ò ní kankan wọ́n sì ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run sọ pé màá mọ òní láàárọ̀ yìí ẹ bá tó sọ́jú ní ẹsẹ̀ yẹn. Ẹ̀wọ́ ti ẹni tí orí sí iwájú rẹ̀. Kí ẹni kí ó mọ̀ pé. Kí ẹni tó mọ̀ pé. Olúwa. Olúwa. Òun ni Ọlọ́run. Òun ni Ọlọ́run, yes. Òun ni ó dá wa. Ọlọ́run ló dá wa. Yes. Kìí ṣe àwa ti ka lára wa. Àwa ni ènìyàn rẹ̀. Àwa ni ènìyàn rẹ̀. Àti àgùntàn pápá rẹ̀. Yes. Ẹ lọ sí ẹnu ọ̀nà rẹ̀. Òun la wá ṣe lébi. Ẹ lọ sí ẹnu ọ̀nà rẹ̀. Ti ẹ̀yin ti ọpẹ́. Ẹ̀yin ti ọpẹ́. Àti sí àgbàlá rẹ̀. Ẹ wọ ẹgbẹ́ kù. Mo sọ ń bí náà lọ. Nọ́ọ̀sì tó tọ́jú aláìsàn kò sí nǹkan tó ṣe. Ara rẹ̀ dá. Òun ló fún bàbá yìí lómi. Wọ́n fi tòun sí bàbá yìí lára. A padà wá àwọn ò bàbá. Nígbà tó di lánàá, wọ́n sọ fún wa wípé nọ́ọ̀sì yẹn ó ti papòdà. Ikú òun pé ìyẹn kó pa. Ẹ̀rọ èèyàn dúdú. Ẹ̀rọ èèyàn tẹ́lẹ̀. Ẹ̀rọ èèyàn sara. Èèyàn kó wá bí iye mi. Màmá ni wọ́n ṣe é ti kú. Àwọn ti tilẹ̀kùn sọ̀rọ̀ ẹ̀ wọ́n ò tilẹ̀kùn lẹ́rẹ̀ láàrin. Bàtà burúkú wò kọ́sẹ́ tó náà. Sọ́ra lómi, ó tó kò ní ẹ̀ yóò ti jẹun yóò ti yó. Ó fẹ́ lọ kẹ́ ẹ̀ tí ọkọ rẹ̀ kú. Àìkò sí àsìkò bá kàn dé bẹ́ẹ̀. Ó bá ti kú bí ìṣẹ́jú méjì kò wọlé. Ẹ̀dá amúgbélé ẹ̀dá sọ́gbó. Ó ti jẹ kó tó kò lé o. Ó jẹ́ máa dúpẹ́ tiẹ̀. A ti sọ gèlè sí bábẹ̀ sí máa pariwo. Ọlọ́run kò ṣe bí ìyá ìrọ̀lẹ́ pa. Ó wá parọ́ ni. Hallelujah. Àwọn wà bí náà lọ ní ọkọ̀ pẹ́ sí Ọlọ́run pé àwọn tó dáa jù ọ́ lọ. Tó dáa jù ní àtẹ̀yìn wọ́n ti kéde. Wọ́n ti lọ. Wọ́n ti bẹ́ẹ̀ máa tún bẹ̀ sí mọ́ṣúárì báyìí. Wọ́n lọ sí orí kílíìkì tó dáa. Wọ́n ti wù lẹ̀kọ́ sọ́ọ̀bù ẹ̀. Wọ́n ti lẹ̀kọ́ ọ́fíìsì ẹ̀ pa. Báyìí wọ́n ṣe ẹ̀ máa lè kú sáré ẹ̀ máa lè lọ́bẹ̀. Pé ìyá lọ́sẹ̀ kéde ó ti lọ. Ó wà bí láàárọ̀ yìí àgbàrá àdúgbò ni. Ìwé Sámúẹ́lì kejì orí kẹfà ẹ̀tún àrí ẹsẹ̀ kẹrìnlá. 2 Samuel 6:14. Sámúẹ́lì kejì orí kẹfà ẹsẹ̀ kẹrìnlá ẹ̀ka lò. Ó sì ṣe. Dáfídì sì fi gbogbo agbára rẹ̀ tó níwájú Olúwa. Màmá ẹ bá ń tuba. Dáfídì sì fi gbogbo agbára rẹ̀ tó níwájú Olúwa. Dáfídì sì wọ ẹ̀fọ́dù ọ̀gbọ̀. Ó ti tó màmá. Bíbélì ní láti ṣe kíni. Gbogbo agbára tó ní ṣe kíni. Ó fi tó níwájú Ọlọ́run. Ẹ̀yọ́ kò màmá. Torí ó ti bá àpapọ̀ ọ̀gbẹ́ kọjá. Ibi tẹ́lẹ̀ àtẹ̀yìn bá àkọjá àwọn ọ̀gá àgbẹ̀ kọjá lò sí. Dáfídì gbogbo agbára tó ní ológun Dáfídì ọba sí ni. Gbogbo agbára tó ní ló fi tó níwájú Ọlọ́run pé Olúwa mo dúpẹ́ ó jẹ́ kí n borí àgbọ̀ tá mi.
ẹlòmíì wà bí á ní akúndì yẹn lọ́ta ni òdì lọ́ta rẹ̀ mọ̀ á ní ẹ̀rọ lọ́ta mi ni ọ̀tá ẹni fara hàn hallelujah àdúrà ló bà kó olúwa ọ̀tá ẹjọ́ àbàbá òde olúwa pẹ̀sì ni jẹ́ ìkóní mọ́ ó sì tó níwájú olúwa pẹ̀lú gbogbo kíni pẹ̀lú gbogbo agbára rẹ̀ ṣàwárí àwọn rẹ̀ ní káyì ọwọ́ àwọn dábìlì títí pé irú ọba yóò tiẹ̀ gbọ́n bó o bá ń yan ọlọ́run wọ́n lè ló gbọ́n tó o bá ní níwájú ọlọ́run wọ́n á ní ọlọ́run ṣe fún tó o bá ní ọlọ́run nípa yóò tiẹ̀ nílò ló ìwọ sáà máa yan ọlọ́run gbogbo ìgbà nínú èyí ẹ máa parí ẹ̀ lọ́lọ́run gbé nínú àdúrà olè mọ́ni bọ̀ nínú èyí ọlọ́run farahàn ajáde sẹ́ni tó ń dúpẹ́ sẹ́ni tó ń yìn lógo ìyàwó ẹ̀ wá wò títí pé ó ká ní èsì tí ó ti ẹ̀gbẹ́ gbogbo sẹ́ni wá rí fún ọ wá bọ́ sọ́lẹ̀ àṣẹ́gbàlẹ̀ tẹ̀ tìrì tí láì lọ àṣẹ́gbàlẹ̀ tẹ̀ tìrì tí láì lọ ó ń sọ̀rọ̀ sí owó yòókù ó ń sọ̀rọ̀ sí dábìlì tó yẹ pé dájúdájú ni lẹ́wọ́n bọ́ sọ́lẹ̀ délé lójú òtí ẹ̀ tì yín dábìlì òtí ẹ̀ sọ̀rọ̀ ó ní mò ń dúpẹ́ níwájú ọlọ́run ó wá rán sílé ó ṣe kí ni ó rán sílé ni bàbá rẹ̀ sọ́ọ̀lù ọlọ́run tó gbà mí lọ́wọ́ ẹ̀ ni mò ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀ kò sí ẹ̀kọ́ nílẹ̀ mo ní pé ó kẹ́gbà dábìlì tó lórí ni ó yàn lọ ó wà nígbà tó bá yín lọ́run lóko àwọn kan lè máa kẹ́gbà ní pé kí lọ́run sì ṣe fún ẹ̀rà àti bó ṣe wà á lọ ẹ̀rà àti wọlé ètì bímọ ètì níyàwó gbogbo ẹgbẹ́gbùká ẹgbùká kọ́kànlá dúpẹ́ sí kan àwọn tó máa kẹ́gbà rẹ̀ kó òwúlò owó bẹ̀ tó o bá ti wo bẹ̀rẹ̀ o ti kẹ́ra praise the Lord dábìlì àìkò sí ọlọ́run ó yan ọlọ́run lóko pẹ̀lú gbogbo apára rẹ̀ kò wọ ẹni kankan kò lẹ́yìn kan wo àwọn náà wà bí ẹyẹ ká ní ọkọ̀ pẹ́ sí ọlọ́run àwọn kan ṣáájú yẹ ẹ má jẹ́ àpàdà máa rò mọ́ ó ti bọ́ tó kọjá lọ ọ̀rọ̀ àbà nínú rẹ̀ sọ pé màá ní tèmi ṣe sọ bẹ́ẹ̀ fẹ́ nìkan pé màá ní tèmi ṣe ẹ̀dá ìlà ọkọ̀ pẹ́ sí ọlọ́run ó fẹ́ máa dá fídì lórí kí ni ó yan ọlọ́run lógo bíbélì pé torí ló kẹ́nà láfídì ó dé yàtọ̀ aleluya tó bá lè tó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run máa kí èsà fún wọn ẹni máa mọ̀ sí máa forí lọ́run lóko máa kí èsà wọ́n pẹ̀ gẹ̀ wọ́n dẹ̀ gẹ̀ wọ́n ìwọ náà lọ chéǹjì lọ́dún yìí wọ́n bá ṣe dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹlòmíì ní sọ́ọ̀sì lè dúpẹ́ ṣùgbọ́n ìdí aṣọ lẹ́kùn ni yóò máa dúpẹ́ àwọn afọsọ àwọn ọmọ ìwà tó sọ́ọ̀sì ojú ẹ̀ máa lé ní ojú olè là kí ló dé ẹgbẹ́ ojú sílẹ̀ díẹ̀ táwọn wà ní ọlọ́run ẹ̀dá ìgbà náà wọ́n pèsè láàrin kọ́kọ́ lè ní kó wà pẹ̀lú ọlọ́run látàrí eléyìí ọlọ́run á lè gbé agbádá yìí ọmọ tó ń dúpẹ́ ni lórúkọ Jésù ọpẹ́ wá sí ìtẹ́wọ́gbà ẹ̀ ṣàmì dáadáa ọlọ́pẹ́ wá sí ìtẹ́wọ́gbà ìwé Sámúẹ́lì keje ní káwọ́ orí keje ẹsẹ̀ ìdílélógún 2 Samuel 7:18. Láti ìjọ bá sì wọlé lọ. Wọ́n sì dúró níwájú Olúwa. Wọ́n sì wí pé. Ó wí pé. Olúwa Ọlọ́run. Olúwa Ọlọ́run. Ta ni èmi? ẹjọ́ kò mo fẹ́ lọ bẹ́ẹ̀ nìyẹn. Àwọn náà wà nígbà ìta ni wọ́n. Sọ fún mi bóòlù ṣe jẹ́ tí kò fi lé ọ̀la. Táwọn òfin bí ọ ṣe tó fi jí tó fi lè gbé àti tó fi lè gbé ẹsẹ̀ rẹ̀. Ó ní ta ni èmi nídìílé Dáfídì wọ̀ ìjọba bẹ́ẹ̀. Tí wọ́n máa dẹ́sẹ̀ àdẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n Ọlọ́run yìí kò dé bẹ́ẹ̀. Ó lè lọ láti yá àdìgbà láti wá ìjọba. Ó ní ta ni èmi. Ó wọlé níwájú ta ni èmi. Bóòlù kò ṣe jẹ́ àwọn náà wà ń bí láàárọ̀ yìí. Akọ̀rí àwọn gbà ní orí ọ̀fẹ́ ni o. Ìlágbára wa o. Má sọ kó o dáa. Má sọ kó o máa dúró àbá. Má sọ pé ilé kan ṣẹlẹ̀. Bèrè fún àgbọ̀ Ọlọ́run.
ìjọ rẹ̀ ò dàgbà ó sọ́ọ́ bílẹ̀ kan ṣọ́ọ̀ṣì rẹ̀ ò dàgbà ìránṣẹ́ ọlọ́run sì ni ó sì ń gbàdúrà ó wá ní ojú akíndóde tí ìjọ mi ló dàgbà ní àwọn ẹlẹgbẹ́ mi ó wá lọ sórí òkè lọ gbàdúrà ó lọ ọmọ ẹgbẹ́ láì jẹ́ láti kí ni láì mú nígbà tó ń lọ wọn ní wọ́n ṣètò tí ìjẹ́ ẹ̀fọ́ ó ní kò ní ìdí tó bá dé ibùdókò náà òun fẹ́ kọ́ náà òun fẹ́ débẹ̀ ó ní pé ìbẹ̀rẹ̀ sí ní ó ti bẹ̀rẹ̀ sí ní yàtọ̀ ó lọ pé ìbẹ̀ wọ́n lè gbé a nígbà tó dé Ṣàgámù wọ́n kọ́ ọ́n lásìlẹ̀tì bàbá yìí nìkan ló kú ní mọ́tò yìí nínú etí pàṣẹjà òun nìkan ló kú ìwádìí lókè pé bàbá tó kọ̀ lókè láàárọ̀ yìí káyọ̀ tó kú ẹnì kan bá dàgbà àgbàlagbà yìí bàbá yìí ò béèrè fún àánú Ọlọ́run bíbélì ká àánú sòkò lógede kò béèrè fún àánú lọ ṣàánú fún mi afọ́jú rẹ̀ pàdé Jésù ọmọ Dáfídì ṣégede ìwà láyé wa lẹ́ni àánú àdúrà o èsì máa dá o ìwọ tó bá dá mi lọ́wọ́ sókè tó dáa tán pátápátá tó ẹsẹ̀ kankan lọ́wọ́ sókè ó lé mi ó ṣàánú àwọn tèmi ó ṣàánú fún ó wà ń bí láàárọ̀ ìlọrin ọkọ̀ pẹ́sì Ọlọ́run máa béèrè fún orí ọ̀fẹ́ máa béèrè fún àánú Olúwa mo ti ti kí lára Olúwa kẹ́ bá àwọn pàdé mo lọ sí ìrìn àjò Olúwa kẹ́ bá àwọn pàdé mo ń ṣeré Olúwa kẹ́ bó bá gbọ́mọ̀ rẹ bá dá lẹ́nu orí àkúgbà mi àbẹ́ ìṣàánú mi wọ́n á tó fi dúpẹ́ Olúwa ló dúpẹ́ pé ọmọ tó fún mi ò ṣe ní àgùkù ọmọ Olúwa ló dúpẹ́ ilé tí mo kọ́ òdù mọ́ mi lórí Olúwa ló dúpẹ́ mo jẹ òòrẹ́ kó gbòdì nínú mi àwọn tó wà lọ́dẹ́ kó tí ló jẹ pé gbúdọ̀ jẹ àwọn tó gbúdọ̀ jẹ yọ bẹ́ẹ̀ bá dẹ̀ sí ìpínlẹ̀ àti sí ọ̀dọ̀ ọ̀bẹ̀ tó máa lò ẹ máa dákẹ́lẹ́ tó ẹ̀ tó ẹ̀ tó àwọn kò mọ̀ bí wọ́n dá pé ẹ yọ àwọn tó gbúdọ̀ jẹ ẹgbẹ́ tó dáa ní ká máa jẹ kẹrẹ dèrè síbẹ̀síbẹ̀ náà àìsàn ò máa ń wá ayé wọn àwọn wà ń bí láàrin ní àti ẹ̀yìn tọ́lọ̀ fún lólùfẹ́ tó lè jẹ́ nǹkan tó kù ọ̀ kí ṣe kó jẹ́ tán ó lè rò lé ìwòsàn kí ṣe kó jẹ́ tán wọ́n ní wáyé àgbà ẹ̀wọ̀n sí ṣe kó jẹ́ tán tí wà lágbé hallelujah bẹ́ẹ̀ bá tẹ̀lé pé kò fẹ́ tọ̀ náà ọpẹ́ lánàá Ọlọ́run tí kò bá ń pọ̀ tó kò fẹ́ tọ̀ pé ìtọ́jú ẹ̀mí kò fẹ́ tọ̀ ọpẹ́ àwọn kan wà táwọn fi àtọ̀ náà máa mọ̀. Ìkan wà láàrin ìgboro ẹni ló ti yàgbẹ́ sínú nàbí ẹ̀rọ ẹni bàbá ṣe láì àgbàlagbà ńgbò bá dé lálọ́ náà tú àwọn ọ̀fà tó sa síbẹ̀síbẹ̀ ojú lọ́wọ́ Ọlọ́run ó wà ń bí láàárọ̀ yìí ní ọkọ̀ pẹ́sẹ̀ lọ́run ti Dáfídì gbogbo agbára ẹ̀ ló ti dó níwájú Ọlọ́run ó dúpẹ́ gbogbo àwọn olùdúpẹ́ pé ó gbà lọ́wọ́ ogun tí mo fojú rí àti ilé fojú rí wọn lọ́run gbà lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ dúpẹ́ níwájú Ọlọ́run àwọn náà wà bí lọ ní ọkọ̀ ọpẹ́ láti bí lọ bó o bá lówó lọ́wọ́ fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bó o bá tẹ̀lé dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run á sì lè ní ìtòtú dáa praise the Lord kí n tó máa lọ o bá ti ọ̀rọ̀ mi ṣe àpẹẹrẹ bí ọdún mọ́kàndínlógún sẹ́yìn 19 years ago àwọn nínú 31st program ní àsìkò dáì bí ọdún mọ́kàndínlógún sẹ́yìn o lè ní 550 naira dání kí n tó kó o lè lo 50 naira sẹ́gbẹ̀ẹ́ nìkan sáàbù nìkan 500 naira rẹ òfìsí àpò ibì kan pé tó bá ti fẹ́ dá ọrẹ 50 naira ní máa ṣe kéde ní máa dá owó sí ní nígbà yẹn 19 years ago 50 naira yẹn ó sì lẹ́lẹ̀ yóò rà dáa rí bẹ́ẹ̀ o ti ṣètò ẹ̀ ká pọ̀pọ̀pọ̀. nígbà fẹ́ dá ọrẹ níbi tí mi ní bìtì pẹ̀sì ní lóde mo fi àti ọgbà onífẹ́fọ́lẹ́ náírà òní mo ti wọ́pọ̀ òun ni mo fi dá ọrẹ òpin ọdún àwọn ọmọ sọ ìbá jí wọn kọ́ lè bọ́ọ̀lù ìyáda tó o bá ní nǹkan wọ́n fi sàrò fún Ọlọ́run kọ́ra kó gbà lẹ́nu fún ọ ní nǹkan àbúrò sá
ti fọwọ́ pé fifty àwọn fẹ́ dá church lálẹ́ láwọn àgbókù yẹn àfi sọdún ni àti náà àti wà kọ́ wọn fáfẹ́ rà yá àlè lẹ́tọ́ kí náà fẹ́ fi rà páàkì kóòkì péjì kóòkì ńgbà yẹ bóyá àti láti náírà ni ékéjì kóòkì kan mo wá dáhùn ẹ̀ náà àyẹ̀wò sí mi mo wá sùn mo wá jí àwọn ọ̀dọ́ kejì ó yẹ wá gbowó ẹ wá lọ́la nǹkan lórí náírà lọ ní ọkọ̀ kẹsàn-án nígbà tí ó gbà fifty naira ẹ ń bá dì ní lórí bẹ́ẹ̀dì ń bá tó máa sọ ní ṣọ́ọ̀ṣì bàbá sọ bàbá ní ṣọ́ọ̀ṣì ní àbúrò bọ́lẹ̀ ní àbúrò bọ́lẹ̀ bí wọ́n ti mú ní ṣọ́ọ̀ṣì lọ́wọ́ ìkó bọ́lẹ̀ nínú ọ̀nà wọ́n tó wọ́n tún àpò mi wá lọ láàbùgbé ní ìgbésí ní ìgbà wọ́n ní fẹ́ ìlà wá hàn wọ́n ní ọlọ́run ti kọ́ fẹ́ ra lọ́wọ́ mi ó ti bà lọ́wọ́ bá ti ní ìwò títí ní ẹ̀ ó fún yé wọlé àmì ìsàlẹ̀ náà ni ara àjẹun bẹ́ẹ̀ ní ara àtìlẹ̀kùn àwọn òfin hallelujah mo bá padà sílé ọdún yẹn ni mo rí owó tó pọ̀ tó o bá ní owó lọ́wọ́ ṣe tó bá ta fún ọlọ́run ìbálẹ̀ wọlé ẹ̀rọ 50 naira bí wọ́n ti lé ra àwọn ẹ̀sán àbá méjèèjì bó jẹ́ bá tó sí ilé ẹ̀sán àjẹ èmi á sùn níwájú olúwa fún àgbàdua hallelujah mo bá ní kí n bọ̀ àwọn ẹ̀kọ́ bọ́ ẹ̀ kẹ̀kẹ́ lẹ́kùn géètì dáadáa yéésì yé lo ayélujára wọn ni ká ní lódì kan náà wọn kọ́ ni ẹ̀ kára ní olóògbé àkọ́kọ́ adìyẹ ńlá tó ga délé ló gbélé pẹ̀lú 500 naira ó fi dé ó lóun fẹ́ kí n fi sọ ọdún ní hàn àwọn àti mo fọlọ́ ọmọ tó fẹ́ràn yẹn lọ sí mi àti àkọ́kọ́ adìyẹ ńlá kan ó sì ká tó fún ọlọ́run tó pẹ̀lú ẹni náà máa ń lo ojú ọlọ́kùnrin wa àwọn yóò lọ tó tó láì fún wọn fún wa tó tó láti náà wọn níbi wọn fún ìṣẹ̀lẹ̀ yẹn ni àwọn fọ́tò àgbà yẹn ó ti lù sí bìtì ṣùgbọ́n ìwọ́n tó wà fún ẹ̀bùn tó wáyé tó fi tó kò lè máa jọ lọ. bọ́lá báyọ̀ lọ́wọ́ fún ọ fi dúpẹ́ owó tó dáa fún dúpẹ́ máa ju ọlọ́run máa wọ ọpẹ́ àgbẹ̀fọ́ máa ju ọlọ́run pé ẹ̀ ó yé ìkàdé bẹ́ẹ̀ máa kìlọ̀ fún wa kó lọ ẹ̀mí kan tá a sì lè sílẹ̀ gbogbo ti dá létí owó ti rà àwọn òkú àtọ̀pẹ́ kó bá fún afọ́jú náà lè gbà ṣọ́ọ̀ṣì ni wàá mú wa pẹ̀lú wa dìsí kúkú àwọn owó ìkúkú náà dánú ṣọ́ọ̀ṣì bá ṣe máa kiri ẹni ní Olúwa Jèhófà ẹni ní Olúwa bíbélì ìwò Yorùbá bá tó ń tọ́wọ́ ọ̀tún rẹ̀ bá ṣe àbí wọ́n ní bí kìnìún kan bá ṣe pé kẹ́kọ̀ọ́ ju ẹ̀tọ́ ó tọ́lọ́ tó ẹ wà lọ́wọ́ síbí Jèhófà ẹni ní Olúwa àwọn àgbọ̀ sáì dáadáa ẹ̀ á jù bẹ́ẹ̀ praise the Lord lórúkọ Jésù àdéṣe aláìní ẹgbẹ́ ká ní ọkọ̀ pẹ́ sí Ọlọ́run ibi láti ṣe dáadáa láti ń wọlé Ọlọ́run àwọn ọmọ ètò dúró tì wá àwọn ètò kọ́lé tì wá ó dúpẹ́ tiẹ̀ àwọn káwà wọ́n ní owó bẹ̀ tí wọ́n rà láàfíà ṣẹ́ẹ̀mọ̀ ni wọ́n ní owó lọ́wọ́ but àlàáfíà tí wọ́n ní àwọn òṣèkéde àwọn ò ní lórúkọ Jésù ọpẹ́ wa ṣe ìtẹ́wọ́gbà o olóko wa ṣe ìtẹ́wọ́gbà o tó bá tó àkókò ọpẹ́ tó bá dáa tó bá jẹjú òun kò fún Ọlọ́run káwọn náà máa jáde kálukú ó ṣe rí ohun tó dáa lọ́mọ fún Ọlọ́run tó bá dé kúrú kankan náà àwa náà ní wọn dúró sínú gúrúùpù mọ́ àmọ́ owó ìfẹ́ báyìí ẹ̀sọ́ bá mi lọ́tọ́ ti bẹ́ẹ̀ ní lẹ́kọ̀ọ́ ni o káàdùn máa tẹnu wọn ní tí bá ti rí wọn tẹnu wọn. àlọ́sọ̀rọ̀ ní kíláàsì pàṣẹ lẹ́kọ̀ọ́ ní kẹ̀yà wọ́n ní it's time for offering ó ti lé mi lára àti aṣọ ní ìta àjọyọ̀ sẹ́kọ̀ọ́ pèsè láyé dúró tásí ló ń kú kù délé wọ́n ní it's time to wait for offering to the Lord wait for offering gbogbo wọn wait for offering wọn ṣùgbọ́n àwa mú un ṣe ní tèmi ẹ wá wọ́n wá pọ́sẹ̀ ní oge lẹ́yìn táwọn ní báyìí tó ń fi owó báyìí nínú tọ́ọ̀tì lẹ́kọ̀ọ́ tó ń fi báyìí ní tọ́kọ̀ wáyé ó ṣe é fi ẹ̀yọ kan náà lọ́dẹ́ náírà ní. ọ̀sán kan ní ó ní brother ó ní why can't you wait for offering ó ní no problem na ó ní no problem na
oníwọ̀ ọlọ́run àti nígbà tó dáa ju tí mo ti wá lọ. àwọn náà wà bí láàárọ̀ yìí ẹ̀jẹ̀ ká lọ change òun fẹ́ dúpẹ́ wájú ọlọ́run owó tó bá dáa bẹ́ẹ̀ bá fẹ́ jẹun lẹ́ẹ̀kan ní ìsìn bàbá tó mú àpàlọ́ náà àdáyé nínú kó jẹ bẹ́ẹ̀ ká tẹ̀wá ẹ̀wà ń kó lè nínú abọ́ bẹ́ẹ̀ ni sọ fún bẹ́ẹ̀ ni fáfọ́lẹ́ náírà ẹ̀wà fáfọ́lẹ́ náírà pẹ̀lú omi àbúrọ̀ sẹ́wọ́n omi àbúrọ̀ kò yé omi náà fẹ́ ká ìbù wàhálà sílé òun náà pẹ̀lú àbúrọ̀ tó bá wáyé tó bá láì jẹ́ tó lè yó kó wá pàṣẹ ti gàrí kó fẹ́ ra gàrí òní wá pàṣẹ náírà tó bá jẹ́ tó ti pẹ́ káàdé káàdé ọ̀ṣọ́ àgbà ọ̀fọ̀lẹ́ ó lè dá rẹ̀ ohun tó bá dáa lè ní ká fún ọlọ́run lọ́nà àràánú rẹ̀ yìí ẹ má ṣàbòsí lọ́run bíi tèmi tí mo ní 15 àtẹ́gbẹ̀ẹ́ nìkan tí mo sábà rẹ̀ àtẹ́gbẹ̀ẹ́ nìkan ṣùgbọ́n lọ́run fẹ́ kó fẹ́ mú mi ìwọ máa yọ ẹ lọ́rùn káfà náà ni wàá dá ó mo lè fi jọ́ ká kó fẹ́ rẹ̀ kó fi lẹ̀ pẹ́ fi mọ̀ ṣùgbọ́n lọ́run tó wá tóbi ó tún wá dà pàṣẹ lọ́run rẹ̀ pé lọ fún padà lọ fún lónìí padà olùwà ràn wá lọ́wọ́ ẹ ká lórí ẹsẹ̀ wọ̀. sọ́fọ́ àlùkò olúwa ṣàánú fún mi láàárọ̀ yìí ó lọ jẹ́ kí n ní ọkọ̀ pẹ́ sí ọ kì í ṣe bí nìkan tá a bá kó bí nǹkan lọ́wọ́ ọdún bẹ́ẹ̀ nù. àwọn ẹlẹgbẹ́ ẹ̀ka ìjọba kọ̀ọ̀kan lọ́dún náà wà àwọn tó ti wọ́n ti rìnrìn àjò tó pọ̀ àwọn tó ti fáwù lọ sí àjùlé ọ̀hún. ọkùnrin tó bá dùn kó sí gáràjì lẹ́yìn ló kù ní iṣẹ́ sẹ́ẹ̀sì wọ́n lè kó ń dẹ́ padà wáyé ó lè lọlẹ̀ wọ́n lè gbé kó tó lé wá sí òtìkú. Hallelujah. Olúwa fún mi ní ọkọ̀ ọ̀pẹ́ láàárọ̀ yìí fún mi ní ọkọ̀ ọ̀pẹ́ láti lè máa yan ọ gbogbo ẹ̀ náà lórí inú ayé ìbá mi lè jáde jẹ́ kí lè máa yẹ gbogbo ìgbà ẹ̀jẹ̀ ká gbàdúrà sí ọlọ́wọ́ àlàyé. fún mi ní ọkọ̀ ọ̀pẹ́ fún mi ní ọkọ̀ ọ̀pẹ́ gbàdúrà náà sí ọlọ́run. Olúwa jọ̀dọ̀ ọkọ̀ ọ̀pẹ́ fún mi lè máa yọ ọ́ ní gbogbo ìgbà. Má ṣe mí ní alábàárà mú orí jẹ́ ènìyàn. Ìwọ tá a sọ orí fún tó lè dúpẹ́. Àwọn ọmọ rẹ̀ bẹ láyọ̀ àlàáfíà. Ibi ò ṣẹlẹ̀ sí wọn. Wàhálà ò ṣẹlẹ̀ sí wọn. Bíbélì pé bí ó ṣe òde tán. Èsì ni ó sì wù jáde. Bí o bá lè tẹ̀lé ọlọ́run nínú àwọn ẹ̀ òtítọ́ pé ní wọ́n bí èmi àti ẹ̀yìn. Gbàdúrà sí ọlọ́run fún mi ní ọmọ ọ̀pẹ jẹ́ kí n máa ṣe ń dúpẹ́ máa ṣe ń yàn ló. Jésù Kristi Olúwa wa orúkọ Jésù. Ọlọ́run adúpẹ́ lẹ́tọ̀ sí láàárọ̀ yìí Olúwa gba ọpẹ́ wa. Àjíǹde àti ìyè Olúwa gba ẹ̀yìn wa. Ẹ̀mí bá fi máa dúpẹ́ lórúkọ Jésù Olúwa yọ̀ǹda ẹ̀ fún wa. Bíbélì pé ọ̀rọ̀ àwọn abọ́lágbá àwọn olódodo gbogbo àdúrà láàárọ̀ yìí àtẹ̀mí àti ilé wa ìwà ọ̀gbọ́n máa gbọ́ bẹ́ẹ̀ o. Àdìkúrò ànọ́jẹ́ o. Inú ọdún yìí yóò tù wá lára o. Lórúkọ Jésù lọ́dún yìí àárín bá ti ṣe àárò náà gbé gbà àní tọrọ jẹ àní tọrọ ọmọ àní tọrọ náà àní tọrọ lò àní fòṣì lògbà. Ó ti wá ní àkùdá mọ́kò ní gẹ̀ẹ́bẹ̀ wa. Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ ká pàtó fún